mo tún kí wa kú dédé àsìkò yìí níbi yòówù kẹ̀tì láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lájà òbalẹ̀ bí nǹkan ṣe lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Ojú tẹ fún wò wá, ojú náà ò ní fọ́, etí tẹ fi ń gbọ́, etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ìròyìn fún ti àsìkò yìí òun náà láṣẹ bẹ́ẹ̀ gbálégbòde tá a mú aṣojú mọ́ máwòrán àti ti ìgbọ́ ẹ̀yin tẹ̀ jẹ́ olólùfẹ́ wa nígbà tí orúkọ ẹni tó mú ròyìn wá tí ò yí padà àyànfẹ́ Elédùmarè òun ló kọ ti tèmi ń jẹ́. Kókó inú ìròyìn rèé, ẹjẹ́ àgbéyẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ inú ìròyìn náà. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ti tẹ arákùnrin tó ṣekú pa ẹ̀gbọ́n rẹ̀ nítorí ọ̀rọ̀ oúnjẹ. Ìdàrúdàpọ̀ ní ìpínlẹ̀ Delta pẹ̀lú bí àwọn olùgbé agbègbè ṣe lu ọlọ́pàá ní ìlúkulù ní ìpínlẹ̀ ọ̀hún. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Akwa Ibom ní àwọn ti fi páńpẹ́ òfin gbé ọmọ ọdún 10 tó bá ọmọ ọdún 3 láṣepọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Ọọ̀ni tìlú Ilé-Ifẹ̀ ti gba olórí Ashley àti ọmọkùnrin rẹ̀ lálejò padà sáàfin báyìí. Orí adé tuntun nílùú Ọ̀yọ́ Aláàfin Abímbọ́lá Ọ̀wọ́adé ti pèpè fún ìṣọ̀kan àti ìrẹ́pọ̀ lásìkò ìwúyè sípò ọba tí yóò wáyé láìpẹ́ yìí. Ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ló ti tẹ arákùnrin tó ṣekú pa ẹ̀gbọ́n rẹ̀ nítorí ọ̀rọ̀ oúnjẹ tó di wàhálà láàrin àwọn méjèèjì ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra Tochukwu Nkega, èyí tó ṣe fún àwọn oníròyìn ó sọdúnmọ̀ pé ní ọjọ́ 7 inú oṣù kejì ọdún 2025 ní nǹkan bí dédé agogo 7 alẹ́ ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ lágbègbè tó pè ní Adégbé Àbágànà ìjọba ìbílẹ̀ Njikoka ní ìpínlẹ̀ Akwa Ibom pẹ̀lú bó ṣe sọdúnmọ̀ wípé ọ̀dọ́kùnrin tó jẹ́ ẹni ọdún 37 òun ló mà ṣe bẹ́ẹ̀ fi ọmọ orógùn tó fi na ẹ̀gbọ́n rẹ̀ ní gẹ̀ǹgẹ̀ àyà, ètò pé orúkọ rẹ̀ ní Anthony Kosichukwu, èyí tí wọ́n sọdúnmọ̀ wípé ó ṣekú pa ẹ̀gbọ́n rẹ̀ Emmanuel Ọ̀káfọ̀ ẹni tó jẹ́ ẹni ọdún 55 nígbà tí wọ́n bí Ọ̀káfọ̀ Emmanuel ìgbà tí wọ́n bí Anthony léèrè ó ṣe ní àlàyé wípé ìjà oúnjẹ òun ló bá ẹ sílẹ̀ láàrin àwọn méjèèjì pẹ̀lú bí ẹ̀gbọ́n òun bó ṣe fi ẹ̀sùn kàn òun pé oúnjẹ inú ilé ní ìjẹkújẹ tí èdè àìyedè sì bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì, nínú èyí tí òun ti ṣe bẹ́ẹ̀ mú ọmọ orógùn tó fi jan ẹ̀gbọ́n rẹ̀ ní gẹ̀ǹgẹ̀ àyà. Wọ́n gbìyànjú láti gbé ẹ̀gbọ́n náà lọ sí ilé ìwòsàn, ṣùgbọ́n nígbà tí ó dé ilé ìwòsàn tán níṣe ni dókítà tó wà lẹ́nu iṣẹ́ lásìkò náà ó kéde arákùnrin Emmanuel Ọ̀káfọ̀ gẹ́gẹ́ bí ẹni tó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé, wípé aṣọ kò bọ́mọ yẹ rẹ̀ mọ́, ọmọ yẹn ti ṣe bẹ́ẹ̀ ó ti rìn ìhòòhò wọjà. Wọ́n ti fi páńpẹ́ òfin mú Anthony báyìí lẹ́ni tó ti wà ní gbàgà àtìmọ́lé àwọn agbófinró, nínú èyí tí wọ́n sì sọ nímọ̀ pé láìpẹ́ yìí àwọn yóò kọjú rẹ̀ sílé ẹjọ́ lórí ẹ̀sùn ìpànìyàn èyí tán fi kàn án. Ìdàrúdàpọ̀ ní ìpínlẹ̀ Delta pẹ̀lú bí àwọn olùgbé agbègbè ṣe lu ọlọ́pàá ní ìlúkulù ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí fọ́nrán kan nínú fídíò náà tí ń dánìrìn káàkiri orí ayélujára, ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n ní ó ṣẹlẹ̀ ní agbègbè Kókórí ìjọba ìbílẹ̀ Etí-Òpè ní ìpínlẹ̀ Delta. Nínú àlàyé nínú fídíò ọ̀hún níṣe ni wọ́n ṣe àfihàn arákùnrin kan léyìí tó wà nínú aṣọ búlù tí wọ́n sì sọdúnmọ̀ wípé ó lu àjọ wọléwọlé àti ọlọ́pàá ní ìpínlẹ̀ náà, ó lù wọ́n ní ìlúkulù. Ìyìn tí ó fa ọ̀rọ̀ yìí òun ni wọ́n ṣe ní àlàyé pé àwọn àjọ wọléwọlé náà fi ẹ̀sùn kan arákùnrin tí a kò mórúkọ rẹ̀ lásìkò tá a fi ń kó ìròyìn jọ, tí wọ́n sì ní wọ́n lọ gbé àwọn agbófinró wa tí ń ṣe ọlọ́pàá láti fi páńpẹ́ òfin gbé arákùnrin ọ̀hún, ṣùgbọ́n níṣe ni ó kọ̀ jálẹ̀ tó sì fà á kíkọ́rí pé àwọn agbófinró ò lè gbé òun torí wípé òun kò ṣe nǹkan kan níbi tí wọ́n ti ń fà á lọ́tún fà á lọ́sì. Òun náà ni ó bẹ̀rẹ̀ sí ní kó kùtìbò arákùnrin tó jẹ́ agbófinró yìí àti àjọ wọléwọlé níbi tí àwọn ènìyàn rẹ̀ náà tán ti jọ dá sí ọ̀rọ̀ ọ̀hún tán sì bẹ̀rẹ̀ sí ní lu àwọn ikọ̀ agbófinró náà ní àlùbami òkú. Bright Edafe, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Delta, ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé àwọn ti gbọ́ sí ọ̀rọ̀ náà níbi tí àwọn sì ti ń ṣe ìwádìí láti fi páńpẹ́ òfin gbé arákùnrin tó ṣe bẹ́ẹ̀ tó wu ìwà ọ̀hún.
iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Akwa Ibom ní àwọn ti fi páńpẹ́ òfin gbé ọmọ ọdún 10 tó bá ọmọ ọdún 3 kan láṣepọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Akwa Ibom Tifon John oní ó ṣe àlàyé yìí ní Uyo lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀. Ó sọ di mọ̀ wípé ọmọdékùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Bright James oní ó mọ̀ ṣe àṣemáṣe pẹ̀lú ọmọ ọdún 3 ní ẹni tó bá ọmọ ọdún 3 náà ní àjọṣepọ̀. Ó ní awuyewuye ó ti ń jáde káàkiri orí ayélujára wípé iléeṣẹ́ ọlọ́pàá àwọn tí ọmọ ọdún 10 mọ́lé. Ó ní ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ o, ọmọ ọdún 10 ọ̀hún ó ní wọ́n fi ẹ̀sùn kàn wípé ó bá ọmọ ọdún 3 ní àṣepọ̀. Tọmọ náà sì jẹ́wọ́ wípé lóòótọ́ àti lódodo ó ní òun ṣe é, oníwà tó wù kò bá òfin mu ní ìpínlẹ̀ Akwa Ibom. Àwọn sì ti fi sí àtìmọ́lé báyìí nígbà tó ní ìwádìí ó fi hàn pé lóòótọ́ àti lódodo ló ṣiṣẹ́ burúkú ọ̀hún pẹ̀lú ọmọ ọdún 3. Èyí tó sì ní àwọn tí ń palẹ̀ rẹ̀ mọ́ báyìí láti gbé lọ sí ilé ẹjọ́ ní ọjọ́ 10 inú oṣù kejì tí ń ṣe ọjọ́ ajé Monday tá à ń wò lọ́ọ̀kan yìí, níbi tí wọ́n ní yóò ti lọ fojú wí iná òfin lórí ẹ̀sùn ìbọ́mọ láṣepọ̀ tí wọ́n fi kan ọmọ ọdún 10 ọ̀hún. Tifon John ó wá rọ gbogbo àwọn ènìyàn ní kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ náà pé ẹ mọ̀ dákun ẹ dábọ̀ ẹ mọ̀ rúròyìn tẹ́ ẹ mọ̀ gbé káàkiri kẹ́ẹ̀sì jìnnà síròyìn ẹlẹ́jẹ̀ torí wípé ọmọ ọdún 10 ọ̀hún ó ní ó ṣẹ̀ kì í ṣe pé àwọn déédéé fi sínú àhámọ́ àbí àtìmọ́lé, wípé ìròyìn tí àwọn ènìyàn gbé káàkiri páwọn agbófinró wọ́n fi ọmọ ọdún 10 sí àtìmọ́lé àbí àhámọ́ ó ní kò bójúmu tó. Ó sì ní ká mọ̀ wádìí òdodo ṣáájú kí a tó máa polongo àwọn ìròyìn tí kò bójúmu. Ọọ̀ni ti ìlú Ilé-Ifẹ̀ ló ti gba olórí Ashley àti ọmọkùnrin rẹ̀ lálejò padà sáàfin báyìí. Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì òní ó ti gba ẹni tó jẹ́ olórí Yèyé Omi Oòduà olórí Ashley Ògúnwùsì àti ọmọkùnrin wọn ọmọọba Adémákinwá Ògúnwùsì tí wọ́n gbà lálejò ní ààfin lánàá òde yìí tí ń ṣe ọjọ́ Ẹtì Friday. Òní olórí náà ló ṣe àbẹ̀wò sí Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ níbi tí àwọn èèyàn jàǹkànjàǹkàn orí adé gbogbo àti àwọn èèkàn nínú ìlú tí wọ́n ti fi tayọ̀ àti tìdùnnú tí wọ́n ti fi pàdé olórí náà. Ọmọọba Adémákinwá ó ní wọ́n bí ní ọjọ́ Ìṣẹ́gun tí ń ṣe ọjọ́ 3 inú oṣù kẹsàn-án lọ́dún 2024 ní ilé ìwòsàn Princess Royal Hospital ní London ni wọ́n ṣe bẹ́ẹ̀ bí ọmọọba ọ̀hún sí kó tó wá di pé ó wálé lánàá òde yìí láti ṣe àbẹ̀wò sí orí adé Ọọ̀ni ti ìlú Ilé-Ifẹ̀. Inú ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn dùn láti kí olórí àti ọmọọba náà káàbọ̀ sí ààfin lánàá òde yìí níbi tó ti fi tìlù tìjó pàdé rẹ̀. Fídíò náà rèé, ẹ jẹ́ ká ṣàfihàn rẹ̀ báyìí. Ọ̀tá ní òkú, lóko òkú, ní ìgbáyà ìwọ la máa bá ọ̀nà ìfọlọ́mí sí ọ́ ojúmọ́ rẹ ló máa mú ọ ọ̀nà ló máa bọ́ ọ̀sán ayé rẹ okùn ayé ní jámọ́ lọ́wọ́ ayé rẹ abínú rẹ o wàá jópẹ́ wàá yọ̀pẹ́ ọlọ́run àfi ìbàdàn ọlọ́run àbá àbímọ́lé máa tẹ̀ àwọn olóyè àbẹ̀. Ilé àjọ ọ̀nà àwọn ọ̀nà wọ̀. Orí adé tuntun ní ìlú Ọ̀yọ́ tí ń ṣe Aláàfin Ọ̀yọ́ Abímbọ́lá Ọ̀wọ́adé òní ó ti pè fún ìṣọ̀kan àti ìrẹ́pọ̀ lásìkò ìwúyè sí ipò ọba tí yóò wáyé láìpẹ́ yìí.
aláàfin tuntun ní ìlú Ọ̀yọ́ ọba Abímbọ́lá Ọ̀wádé ó ní ó fi fọ́nrán kan léde níbi tó ti kí gbogbo àwọn ènìyàn nílùú Ọ̀yọ́ wípé wọ́n kú àmójúbà òun láti bí ọdún mélòó tí kò ti sí ọba lórí àpèrè ní ìlú Ọ̀yọ́, níbi tó ní ó mọ pàtàkì àti rírì àwọn olùgbé ìlú Ọ̀yọ́ náà lórí wọ́n ṣe fi ààyè gba òun láti jẹ́ orí adé tuntun nílùú Ọ̀yọ́. Ó wá rọ̀ wọ́n wípé pẹ̀lú bá ṣe ń gbáradì lórí ìwúyè àti ìpadà lórí ìwúyè sí ipò ọba ti aláàfin ìlú Ọ̀yọ́, ǹbá wá rọ̀ yín kẹ́ jẹ́ ká gba àlàáfíà àti ìṣọ̀kan tó fi mọ́ ìrẹ́pọ̀ ká gbà láàyè lásìkò yìí, ká má bàa fi ààyè sílẹ̀ fáwọn jàǹdùkú láti lo irú àkókò yìí láti fi ṣọṣẹ́ ìwà burúkú ọwọ́ wọn. Orí adé ọ̀hún ọba Abímbọ́lá Ọ̀wádé ó ní ìwúyè rẹ̀ yóò wáyé ní ọjọ́ 5 nínú oṣù kẹrin ọdún 2025 tá a wà yìí. Tẹ́ ẹ bá gbàgbé, kọmíṣánná tó ń rí sí ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti oyè jíjẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Adémọ́lá Òjó ó ti fi ìròyìn náà tó ti fi léde ṣáájú, níbi tí wọ́n ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ti ṣe bẹ́ẹ̀ yan àwọn ìgbìmọ̀ tí wọ́n mọ̀ rí sí ìwúyè ọ̀hún ní ìpínlẹ̀ Ọ̀yọ́, èyí tí wọ́n kéde wọn ní ọjọ́ 3 inú oṣù kejì ọdún 2025 tá a wà yìí. Ọ̀rọ̀ tó jáde láti ẹnu Aláàfin Abímbọ́lá Ọ̀wádé òun lélẹ́yìí tá a ṣe àfihàn rẹ̀ fún yín báyìí. Ọ̀yọ́ àti agbègbè ẹ̀, mo kí mi ò máa ní ìmọ̀ lólódì kan. Mo fẹ́ kẹ́ mọ̀ pé mi ọba Aláàfin Ọ̀yọ́ tuntun tí a ṣẹ̀ṣẹ̀ yàn fún ìlú Ọ̀yọ́, mo fẹ́ ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú gbogbo ẹ̀yin ará ìlú Ọ̀yọ́. Mo dẹ̀ mọ̀ pé pẹ̀lú àtìlẹ́yìn yín ní agbára Ọlọ́run, mo mọ̀ pé gbogbo nǹkan, gbogbo èròǹgbà ní dáadáa tí mo ní fún ìlú Ọ̀yọ́, mo mọ̀ pé yóò ṣeé ṣe. Mo dẹ̀ dúpẹ́ gan pẹ̀lú nǹkan tí mo ti rí, pẹ̀lú ìfẹ́ tẹ́ ti fi hàn mí. Mo mọ̀ pé ní àṣẹ Èdùmàrè ìlú Ọ̀yọ́ ó túbà, yóò túṣẹ, aboyúnlé yóò bí wẹ́rẹ́, àgàn àtọwọ́ àbọ̀ṣù, eku akí bí eku, ẹyẹ akí bí ẹyẹ, ní àṣẹ Èdùmàrè. Mo dúpẹ́ lọ́wọ́ yín gidi. Ẹ káàbọ̀ padà. Kì í dùn kó pọ̀ ṣókí òun náà ni ọbẹ̀ oge mọ́dẹ̀mọ́gẹ̀ fìlà gbọ́dọ̀ kọjá ìpẹ́ ìpéjú. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti àsìkò yìí, nígbà tẹ́ tó ṣe àkójọpọ̀ rẹ̀ tí orúkọ rẹ̀ ò ní yípadà. Àyànfẹ́ Elédùmarè olóko tèmi ń jẹ́, títí di ìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì. Mo kí wa wípé a kú pọ̀pọ̀ sí òpin ọ̀sẹ̀ ìsinmi aláyọ̀ òun Elédùmarè yóò máa fún wa ṣe. Èmi Àyànfẹ́ Elédùmarè onímọ̀ wá, ẹ̀yin náà ní ìmọ̀ bá. Ẹ jẹ́ á rántí wípé ìṣọ̀kan àti ìrẹ́pọ̀ òun ló lè bí àlàáfíà wá láwùjọ wa. Bá àlàáfíà bá sì ti jọba, ayé arọ tẹrú tọmọ lọ́rùn ní kọ̀rọ̀kan ju ibi tó wù ká lè wà. Ẹ já gbà àlàáfíà láàyè. Elédùmarè yóò máa wà pẹ̀lẹ́ nìkọ̀ọ̀kan wa.